Mẹ́rin. Ẹ̀jẹ̀jọ. Mẹ́rin. Ó fi ní kéré.
ọ̀la ò wá lílé ìtòwò ìyá àgbà mẹ́gbàá dání wọ́n fi náà máa ń kọ́ mi jó wéré. Ṣé sóbìà tó dégbò olúkọ̀ bí làkẹ́sì bá mi ò gbọ́ sọ́rọ̀ ẹ̀. Bá mi o, bá mi o, bá mi, yá mi o, bá mi o, bá mi o. Òfúùfú ọ̀yẹ̀yẹ̀ yẹra wò ẹ̀yin aráàlú Olíkòkò Ifá Adékúnbí fọ̀rẹ́ àmọ́ ìwé ètùtù kan wà níbẹ̀ yẹ máa ṣe o ẹ̀kọ́ 4 ọmọ ewúrẹ́ 4 àti ọmọ àgùntàn 4. Àwa pọ̀pọ̀ a ó rí sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Olíkòkò ní ọ̀rọ̀ ọba Adékúnbí bá já sọpẹ́ àti ayọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti parí bá. Ẹjẹ́ afura wọn tó ṣẹlẹ̀ ní wákàtí ẹ̀wọ̀n táwà yìí níkàlẹ̀ kalẹ̀ ẹ̀wọ̀n táwà yìí kò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí o. Ẹ dàpọ̀ ẹ mọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ fi bẹ́ẹ̀ fọwọ́ wọ́nú o wọn mọ̀ bọ́ ṣe wọlé o láì rí pé ọkọ̀ lera wọn wọlé ẹ dàpọ̀ ẹ mọ́ bínú sí mi ẹ dákun o. Kí ló fẹ́ ká ṣe kí àwọn kíní kan fún ọ o tó o ti rí níbi tá a bá dé yìí ọmọdé kan bá ti da fánù. Òun láti kọ́ tán ló ti rí nù. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀yẹ́ tó. Ọ̀wà ọmọ orí ọmọ láàfin kó fàyín lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ìbẹ́pẹ ni o bá wà. Wọ́n ní aré lásán labẹ́ ń bó níbẹ̀ dámọ̀ ṣe bí ìbáṣe péré lásán labẹ́ ń bó níbẹ̀ dámọ̀ ṣe ni abẹ́ kan mú jẹ òǹkọ́ra rẹ̀ ló mú jẹ. Ṣé ọ̀rọ̀ tó rí wípé ọmọ rẹ wá da ifá nù a wà mú ọ̀rọ̀ ìlú yìí a wà pòfin ìlú wa a wà pátì àbí. Ẹ̀yin olóyè yìí mọ̀ burú o kémi mú ọmọ mi kan ṣoṣo sílẹ̀ kí ló dé ẹ̀yin ò ṣe ní kẹ́yìn mọ́ ọmọ yìí kọ̀ọ̀kan fẹ́ wá mi ṣètùtù fúlùú yìí ó wá jẹ́ pé ọmọ mi ògbóná kan mi ṣoṣo kí n wá mi ṣètùtù fúlùú yìí torí kí n bá lè dórípò bàbá mi ẹ wò mo forúpò bàbá mi lẹ̀ tó bá jẹ́ pé kí n fọmọ mi lẹ̀ ni ìgbà yẹn mo tó lè dórípò bàbá mi mo fi lẹ̀ a lè torí à ń lọ tẹ́lẹ̀ ká wá bẹ̀ẹ̀dẹ̀ gé torí bá a bá ní látẹ̀dẹ̀dẹ̀ náà là padà sí bára ẹ̀dẹ́ bá wá bá níyà lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ òdì tẹ́ lọ mọ́ ọ̀dẹ̀ rẹ̀ òdì tẹ́ wọ̀ ọdún ti rí bí kán ọ̀dẹ̀ lọ̀dẹ̀ wá ẹ wò mí tó bá ṣe pé kí n fọmọ mi lẹ̀ ni mo forúkọ lẹ̀. Bádà Adékúnbí. Kò ní ìdá fọ́mọ tí ọ̀dẹ̀ ikú rẹ̀ báyìí làkà wọ́n ló tún fẹ́. Ẹbí lẹ̀ Adékúnbí ẹbí lẹ̀. Bẹ́ẹ̀ máa bẹ̀ ni ọba kan bá kú ọba kankan kí ọ jẹ ni ọmọdé ọbẹ̀sẹ̀ dá gbogbo fánù fọmọ kan bá fẹsẹ̀ dá fánù òun náà kò ń lẹ̀. Ẹ wo bí abiyamọ náà làwa náà ó mẹ́ta ṣe bẹ́ẹ̀ ìbá ní kẹ́ ẹ bá mi fi wọ̀rọ̀ kan fi ṣàdájọ́ lórí àwọn ọmọ yìí èyí yìí èjì búrẹ́ ayé ẹ̀wù ìjà bó ti ní káàbọ̀ ojú. Èèyàn wọlé ó fẹsẹ̀ dá ìfánù ìfáàlù. Ṣé torí kó ti jọmọ ọba kó wá dórí tiẹ̀ ní ìṣèkámọ̀ òwe ọ̀rọ̀ ẹ̀ yé mi o ẹ̀jẹ̀ mi wo pákẹ́ ìjàkà ẹ̀ẹ́gùn kan ìjẹ̀wọ́wọ́ tó dẹ́gùn bá ti ń tọ́ bá pò báyìí èdè bá sọ mu o èdè ti mọ́ mọ́ olóyè ọ̀jọ̀ mu ẹ ti bá gbọ́ yé dáadáa kò ní kápáwódà kátáwó sí àbí gbàgbé ara yín yóò yá bẹ́ẹ̀ ni bí mo dúró kò ní yí ọ. Ṣé àwọn tó ní ẹ bọ̀ ní ìjẹni torí bí kò sí kábíyèsí ló yá pèrè ẹ wà mú mi ẹ bàjẹ́ ẹ wà sọ́dọ̀ bí ibi ayé yóò ní bí afẹ́fẹ́ yìí ni mo wí bẹ́ẹ̀
kí ló rọ̀ inú ò ní wípé ó ti já wèrè. ẹni tó sí sẹ́yìn ò bá sí wí tí bá bí amọ̀ ní gbogbo wa. ẹni ẹ̀wọ̀ ẹgbẹ́ kan tó sọ wọ́n ní èèyàn ò nítorí pé òun lọ ẹ̀dẹ̀ kó wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ ẹjọ́ tó bá tẹ́lẹ̀dẹ̀ tí bẹ́ẹ̀dẹ̀ náà ló ń bọ̀. lẹ́nu rẹ̀ ẹjọ́ mu àìpá lórí bí igún àìgùn lọ́rùn bí ògòǹgò kò já mọ́ lórí ògúnlùtù kò já mọ́ ìyàtọ̀ nínú orí àpèsì ọ̀gbọ́ gbọ̀ngàn láti kópa á fi ọ́ kópa. ṣé ẹ ṣe ìlò ẹnu yín rí ẹ̀dá ẹ̀ẹ́dùn ọ̀rọ̀ ni yóò dùn kó dá rárá àti lórí ibú náà níyàlóde náà àdàbí àjẹmọ́kàn níyàlóde ẹ̀wọ̀ àbọ̀ abánitì túbọ̀ sí èyí ní làákàyè díẹ̀ ẹ̀wọ̀ ẹja fi egun òtòbí ẹja fi tu ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ bá mi gbọ́rọ̀ yìí wò. ọjọ́ mi olóyè ọ̀tún má jẹ́ ká gbọ́rọ̀ ìjọba ìjọba sí ṣé ẹ rí bí ẹnìkan bá gbéṣẹ̀ ẹ jẹ́ ká lómi ò gbéṣẹ̀ ní ìwé ṣé yóò bá ti ṣiṣẹ́ mọ́ ẹ jẹ́ ká wá mọ oyè míì ṣé adégbòrò ìkànnà pé ọmọ oyè òun ni ẹ jẹ́ ká lọ pè é kó wọ́n dorúkọ bàbá rẹ̀ ìlú òsàmì wà kó mọ̀ lọ́mọ lè lórí. bẹ́ẹ̀ni ìlú kò ní wà kó má lò lórí ó tàpá sófin ilẹ̀ yìí ọmọ ìbádẹ́ dàbánù owó ra máa fi kọ́ ọ̀rọ̀ náà kò ju yẹn náà ó. àtúnṣe wa wà. àtúnṣe wa. ó wà ó. yọ yí ọ̀rẹ́. gbọ́dọ̀ ọba ti lè ṣe é. kò sí ọ̀hún mo ṣe. èmi kí n ti gorí orúkọ bàbá mi kébì náà ti dọba láàfin mo ṣe o. kò lè sọ wá látúnṣe tó wà ń bẹ̀ ni pé ọ wàá wọlé tì ìyá rẹ̀ báyìí ó rí kó ti sùn. ìyá mi èé wọlé tì í mú rí kó ti sùn. bẹ́ẹ̀ ni ọ wàá gà lọ́rùn báyìí ọ gà lọ́rùn báyìí ọ wàá fún lọ́rùn títí tí ó fi kú. Ajadi eré mọ̀ ní mi tó bọ̀ ọ̀sẹ̀. Ajadi bẹ́lẹ̀ o. Adékọ̀ọ́ bí. Kí ló ní jẹ́ fàjà bí yẹn? Inú ẹ̀mí mọ̀kàn gba ní ibi ọrùn báyìí. Àfìgbà tá a rí pọ́ ọtúbú lulẹ̀. Ọtí wú kọ́ tẹ̀tẹ̀lẹ́ o. Nígbà tí máa dé yìí o. ọba lọ́la àgbóyè yìí. àgbóyè yìí. Ògùn jí mi má kọ. àbípayọ̀ lọ́yìn ọba. ọba lọ́la. Àjàdí. Àjàdí dìde lẹ o. Ọlọ́yin. Ọlọ́yin. ọba lọ́la. ọmọ nípa. ọmọ owó ó nípa. àìmọ̀ pa àdìmúgbàdì. ó ti pa jàre ọdẹ náà ó ti pa. èmi pa. ó ti pa o. ọdẹ ló ń súnmọ́ mi tó ti fẹ́ pa èmi náà ni. iná kìí ṣe pé mo fẹ́ pọ̀ mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀. mi ti ẹ̀fọ́ bọ̀ láyé. wáyé ká bí ẹni sùúrù. Mọ́tí. Ají. Ọya tó bá lè dìde ni mo ti lọ. Ó ti lọ. Tó bá lè dìde ni mo ti máa lọ. Ló ti máa lọ. Àjàdí yóò dìde. Àjàdí. Àbújí ìyìn ọba lọ́la. Ọba lọ́la. Àjàdí mọ̀ kú báyìí. Àjàdí. ọkọ mi olówó orí mi ẹ kú oríire òní àsìkò tí ẹ gorí oyè ìlú arójú ìlú àtòrò ànírí dààmú ànírí wàhálà kábíyèsí
Oyin kan tó, oyin kan tó. Adé apẹ́ lórí òsì, ẹ̀ka apẹ́ lẹ́sẹ̀ òsì, ẹ̀mí káàgùn òsì. Mo kọ́ ló bá fún o, mo kọ́ lórí òsì o. Àjọ pé ṣoṣi o. Àṣẹ. Ẹ ṣeun ẹ̀yin olórí. Yóò dáa fún yín. Àṣẹ. Ẹ pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́ láyé. Ẹ wàá gbọ́ pọ́nrin késekése báyìí. Kábíyèsí. Ẹ ṣe ọba òjòkó pẹ́. Àṣẹ. Kábíyèsí olúwa mi o. Kábíyèsí olúwa mi o. Ẹ wò, mo mọ̀ bá yín dúpẹ́ fẹ́lẹ́dùà. Mo sì bá yín dúpẹ́ fáwọn alálẹ̀ ilẹ̀ yìí. Bá yín dúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹ́dàá ìyá yín àti bàbá yín. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe lórí àpèrè yìí, inú mi dùn. Torí wọ́n ní àgógó gbéyẹgbé ńlá ifúgbín. Gbogbo àwòdì yàwòdì ńlá ifáwòdì. Àkòjò ràgàdà ńlẹ́yẹ yín, òun jẹ́ kẹ́dórúkọ bàbá yín. Ẹ sì lè pè é pẹ́. Kábíyèsí ẹ̀rí wọn ní bí ìgbà sí irú eléyìí. Kí là bá fi ṣe irú eléyìí? Tó mú ọmọ orogún tó mú ọmọ ìyàwó rẹ̀ tó lọ́ọ́ ta tó fún rẹ̀ rẹ̀ kẹ̀. Bí bá ti pariwo ló mọ̀ pé bí ìgbà sí irú eléyìí pé ṣé bọ́mọ kò bá da fánù. Báwo la ṣe bọ́mọ mi kò fá ẹgbẹ́ mi sọ́hun? Ọ̀sẹ̀ tó ti ń bọ̀ rẹ o. Ta ló da fánù ta ló kó fá? Ẹ bá gbàlagbà oyè lọ pé ààrẹ. Ṣé ọ̀rọ̀ lójú tó ń sọ lẹ́nu? Ṣé bí ọba kan bá kú àjà? Ṣé bọ́ba míì tó bá sì jẹ gbogbo olóyè náà ni ó gbárùkù tì? Ṣé ìwọ rẹ̀ nìkan dínú rí odò? Ta lọ rí tó wú túrú dé yìí? Mo béèrè. Kábíyèsí o, kábíyèsí aláyé, ẹyẹ fọkàn tí ń balẹ̀. Alálẹ̀ ilẹ̀ yóò ti tì í lẹ́yìn. Ẹ ti dórí oyè. Bẹ́nìkan bá ní pé Ẹ̀wà ní pẹ́ńbẹ̀. Ọ̀sán kankan báyìí là gbọ́ kú àárọ̀. Akọ̀ọ̀dájú máa ń wò ó. Kábíyèsí. Tọ́ta yín bá wá ní pé ó kubi tẹ́ gbà. Èmi sọ́jú yín lọ́wọ́ kọ́ba. Ẹ̀yin oníkókó. Ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì mí. Ayé oyin kì í korò. Bẹ́ẹ̀ ayé iyọ̀ kì í korò. Ayé ọtí kì í kan. Èyí tó kù lẹ́yìn tá a fi lo ìgbà ayé ara wa kò ní kan fẹ́ nìkankan wa. Ẹ wo ojú mi wò dáadáa. Gbogbo jíjẹ mímu èyí tá a ti ń jẹbẹ̀ látẹ̀yìnwá pẹ̀lú àwọn aráàlú oúnjẹ ìlú nù. Ní àkókò ìgbà yìí tó kù jíjẹ mímu tó kù ẹ mọ̀ pé oúnjẹ olóyè ó yàtọ̀ sí tìlú. Ẹ wo ẹjẹ́ ń táṣìírí kan fún yín. Àwọn olórí ní wọ́n ti dí ìgbín dídí lẹ̀ fún yín. Kábíyèsí yàtọ̀. Ẹ wo ìgbín dídí òun ni kọ́kọ́ o. Bá a ti ń jẹ náà láàmà mẹ́mu sí i. Mo mọ̀ dúpẹ́ o. Olúwa mi mọ̀ dúpẹ́ mo jẹ olóyè olúwa mi mo dúpẹ́ o. Abẹ́rẹ́ nǹkan. Orí tí wọ́n kó àwọn wọn tó wọ́n ní àtúrádà. Ìyá mi, ẹ jẹun yín. Ìyá mi, ẹ jẹun yín. Ìṣẹ́gbẹ́ ẹ jẹun yín. Ẹ jẹun yín. Ẹ jẹ́ ẹ̀yin lẹ́ni. Àjíkẹ́ ìyá ẹ̀dá fún ó kó ìyá ló jẹ ìyá mi ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀. Àjíkẹ́ wá ní. Wò mí torí ìyá mi òun lòòṣà tí mò ń bọ òun lòòṣà tí mò ń kúnlẹ̀ bọ àkúnlẹ̀ bọ mi nu o dákun bá ń tọ́jú rẹ̀ dáadáa àwa fẹ́ sáré lọ sí oko etílé ìyá mi bá ń tọ́jú rẹ̀ o. Àjíkẹ́ ọmọ òkè ẹ̀dí ọmọ àtòrò bámọ tí ọ̀gọ̀jọ́ ọmọ kọ́dún ló ní wọ́n yan pèsòdè mi ń wó yà lábọ̀ pèsòdè mi àárò ògùn òní lárí wọn lọ́ fi ń kaná dẹra wọn dákun bá ń tọ́jú ẹ̀wọ̀n ní pẹ́ dé yọ̀rọ̀ mi ò yí ọ. Bàbá mi ẹ jẹ́ a lọ. Ẹ má pẹ́ o. Àjíkẹ́. Kò sí àlọ́ kan. Ìyá mi ẹ jẹ́ mi. Ìyá mi lẹ́nu. Ẹ̀yin lẹ́nu. Ìyá mi ṣẹ́ mo bì. Ìyá mi ṣẹ́ mẹ́ẹ̀kọ́. Sẹ́mẹ̀sọ ìyá mi sẹ́mọ̀gì ìyá mi sẹ́mẹ̀. Adéyẹmí ní ayé ló wà.
mo sì ti ń wá ọ kiri. Àti pé Adéyẹmí ó ṣe jẹ́ tí bàbá rẹ bá ti òde ìwọ ìfẹ́ oko kí ni dé. Ìyá mi olódò ni mo rí ya wá. Ẹ wo mo ń sọ̀rọ̀ yìí bí ẹnà fún yín. Mo tó pa lówe mo rí pé ẹ̀kọ́ bí ara sí. Ẹ̀yin ló jẹ́ wá dájú kò sí bí kí n ro bẹ́lẹ̀ dá mi ò ṣe dá. Ìyá mi láti ìgbà mo ti wà ń kékeré ni mo ti máa ń lálàá báwọn wèrè ń kọ́ mi ń jó. Láti ẹ̀gbọ́n gba kékeré mi ńgbà mo tún wá dàgbà ńkọ́ mo tún bí àláì náà ní màá lá lójoojúmọ́. Èyí tó tún wá jẹ́ pabambarì rẹ̀ yóò tún wá jẹ́ ìyá àgbà òun ló tún máa jẹ́ olùdarí wọn tó máa kó mi lẹ́gbàá gidi. Kí n mo ṣe fún ìyá àgbà? Ẹ wá ní mò ń kákó. Ó túmọ̀ sí pé ìyá bàbá rẹ nù ú o. Bẹ́ẹ̀ni o. Òun ló lórí àwọn wèrè ń nù ú. Kì í ṣe ní kàyéfì. Ìyá mi gbogbo abiyamọ tó bá bímọ lè ń gbàdúrà kó o má fojú sunkún ọmọ. Ìyá mi wọn gbàdúrà kẹ́ fojú sunkún mi. Àmọ́ tẹ́ ẹ̀ bá wá nǹkan ṣe sí ìyá mi ẹ wò igi ti dá ẹyẹ ọ̀mí bọ̀. Lọ́wọ́ jẹ́ kí n rí ẹ̀. Torí adé ìṣẹ̀ǹbáyé mẹ́. Adé ìṣẹ̀ǹbáyé ń bẹ̀. Adé ìṣẹ̀ǹbáyé ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń jáde. Ẹ̀ẹ̀kan lọ́dún. Bẹ́ẹ̀ni. Torí adé tó wà lẹ̀ adé fàájì ni. Adé fàájì ni. Àmọ́ èmi ò wọnú ìjọba bàbá rẹ yìí rí o. Ó mọ̀ rẹ wá o. Inú mi dùn láti bọ́mọ ọba dọ́rẹ̀ẹ́. Díẹ̀ tètè mọ́ lọ kí kábíyèsí tó dé. Kábíyèsí. Bẹ́ẹ̀nìkẹ́, nítorí kí ló ń ṣe ń yẹ̀wù bàbá rẹ̀? Torí àwọn ọ̀rẹ́ mi, wọ́n bá mi jiyàn pé inú yẹ̀wù bá mi ni adé ìṣẹ̀ǹbáyé wà. Táwọn owó yìí. Ọ̀rẹ́ rẹ̀ níyẹ̀wù bàbá rẹ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bá ọ jiyàn pé inú yẹ̀wù bàbá rẹ̀ ládé ìṣẹ̀ǹbáyé wà. Lọ́wọ́ fi mọ́rẹ́ rẹ̀ wọnú yẹ̀wù bàbá rẹ̀. Ṣíọ ayọ̀ rẹ̀ ti ń pọ̀. Kí ló kọ ọ̀rẹ́ rẹ̀ ti jẹ́? Mọ́rìnọlá. Mọ́rìnọlá. Ọmọ tó jí sínú ọlá. Ó sì sínú ọlá, ó tinú ọlá dìde. Wọ́n sì fọwọ́ ọlá yí ọlá. Ìgbìlẹ̀ ẹ̀ǹdẹ́. Adéníkẹ́. Bá ń yọjú sáwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n rún dáadáa. Òní wọ́n fi ọwọ́ láti ìrọ̀lá. Bàbá ń fa ẹ̀sẹ̀ mi. Wọ́n pariwo pé báyìí lè pariwo ọba tó ba lórí ohun gbogbo abẹ́ni lórí mi yóò lè jẹ́ olórí. Àwọn ọmọ ọ̀gá kí ẹ̀jẹ̀ rẹ̀ ó dẹ̀jẹ̀ ògún. Wọ́n pariwo ọ̀yáyá abẹ́ni lórí ìfẹ́ láàrín. Ẹjọ́ fún ọ, àbíyèsí ẹjọ́ fún, àbíyèsí ẹjọ́ fún. Mo ṣe kí sọ́dọ̀ lọ́mọ, àìsùn ni mo ṣe kí sọ́dọ̀ lọ́mọ, mo tẹ́ ní mo tẹ́ ẹ̀ṣọ́ mo gbé ọ̀ṣẹ́. Ṣé tún gbálẹ̀ ní ìyá mi? Kí wọ́n gbogbo ilé ìyá mi tẹ̀sẹ̀. Ẹ kú ilé o. Ẹ kú ilé. Bálẹ̀ mi. Ẹ káàbọ̀. Ijó onítẹ̀tẹ́lẹ̀ ṣe ni. Bálẹ̀ mi. Àwọn yàrá ti sú mi o.
wo ìyá mi mo bù wọn lóúnjẹ wọn ò jẹ mo gbómi fún wọn wọn ò mú kódà gan ìbẹ́pẹ mo bẹ́ fún wọn wọn náà ò jẹ ìyá yín wọn lọ tẹ̀pọ̀ ìbẹ́pẹ jẹ eléyìí ti sú mi o. ìyá mi ń gbà tẹ̀ kì í ṣe ewúrẹ́ ni mò ń gé èpo bẹ́pẹ̀. tó bá sì máa rí ẹ a máa ní mò ń san ìyá rẹ sì ń gbẹ sóò àwọn ni mo pè mo ti fún ìyá rẹ lóúnjẹ dáadáa nulẹ̀ ó ti sú mi o. ẹ wò mí torí eléyìí tó ọ̀ṣọ́ ó ti sú. ààbò nǹkan tá a ti sí. baálé mi ṣe ẹ fẹ́ gbọ́ ìfilẹ̀ ilẹ̀ ń mọ lọ ó ti sú mi. mo mọ̀ tó bẹ́ẹ̀ ọ̀dà ní tùrù tó bọ̀ ìyá mi. bàálù tó ń lọ báyìí kí màmá mi ẹlẹ́kan ẹ̀kọ́ méjì tó fún mi ó yọ mi mo rẹ́ mọ̀ lágége ajáwé olóṣòwò pàmpàm. ìyá mi. ọ̀dà. ìyá mi dán. mo ti gbọ́. Ẹbí nǹkan bá ń ṣe ni èèyàn náà máa ń fẹ́ ọkàn òkun dà ìjọ́rò mi ẹ̀yin sàlẹ̀ bí mi ọ̀dẹ̀ mọ́ bínú. Àjíkẹ́. mo ń já iná baálé mi. Ẹbí mo mò ń gbé. ẹ wo baálé mi ṣé iná ti rí báyìí ẹ ti rí ó ti sú mi ó ti sú mi. Elédùmarè màtánù mi o. bàbá rẹ Elédùmarè ó ṣàánú yín àmọ́ fúnra ara yín lẹ́ẹ̀ fi tún ara yín ṣe. ṣé ẹ gbọ́n tí ìyá mi wí olóhùn ó fi lélẹ̀ fún yín. ẹ wo bí ìyá mi bá ti lè fi lélẹ̀ fún yín èmi Adéyẹmí ń fi lélẹ̀ fún yín. Èrí rẹ̀ ọ̀dà kò ní da fún yàrá ìyá rẹ̀. ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ tó wá sọ nígboro ẹnu sọ̀rọ̀ tó dáa ni. Ìgbà tí ìyá rẹ lóhùn ń lọ ìwọ náà ẹ jẹ́ ká tẹ̀ wá tòótọ́ rẹ̀. mo lámú ni wọ́n máa mú èmi ò ní máa gbó torọ́ mi èèyàn ló ń bẹ̀lẹ̀ wọn tó ń mùtọ̀. àlà ní dé ara ni arówó yàbù náà o àrí ti bàbá fọkàn mu àjàgbé ejò ń gbòòrò ẹ̀bà àjàgbé ejò ń gbòòrò àjàgbé bàbá àlà ní àrówó yàbù náà wéréwéré ẹ̀bà àjàgbé ejò ń gbòòrò àlà ní dídé o ẹ̀bà àlà ní ejò ń gbòòrò àlà ní ọmọ àdìgún àrówó yàbù náà wéréwéré ẹ̀bà àjàgbé ejò ń gbòòrò àjàgbé bàbá àlà ní àrówó yàbù náà wéréwéré ẹ̀wà ọjà gbé ejò ń gbòòrò Àlàní dìde o Àlàní dìde o. Mọ́yọ̀lá mi ó ní ọ̀la èmi ló dé tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí ṣé bí wọ́n lọ́mọ òfodò kànga kí ló ṣẹlẹ̀ sọ fún mi. Àlàní n ò tọ́ sí ọmọ. Mọ́yọ̀lá ṣáṣọ ló fẹ́ ní àbúrò àbí ìlò fẹ́ láàrin ìlú yìí ó sàmọ̀pọ̀ mi èmi ni olórí ọ̀dọ́ inú ìlú yìí gbogbo ohun tí mo bá sì ti sọ báyìí adẹ́gẹ́ ni. Ọba Adégoróyè ni o Ọba Adégoróyè ni ó ti tapo sálà ni. Ọba Adégoróyè ó tapo sálà rẹ kí ló ń dàwọ àtọba Adégoróyè papọ̀ àbí kí ni ìtumọ̀ gbogbo èyí tó ń sọ yìí báyìí. Ọba Adégoróyè ti fi tipátipá dá ńlá gbọ́n lu. Mọ́yọ̀lá wo jẹ́ kí n sọ fún ọ ìyí tó bá ṣẹlẹ̀ gbogbo ni kò sọ fún mi gbogbo kátìkàtì tó ń wí yìí kò yé mi tó. Ọba Adégoróyè ti fi tipátipá bá a nájọ ṣe pọ̀. Mọ́nì Ọba Adégoróyè ṣe kí ni ó bẹ lájọ sí pọ̀ tí gbàgbọ́gbọ́ òṣèré wọ́n wá jẹ́ kó yí Ọba Adégoróyè pé ó ti forí jáde agbọ́ ó sì ti dídùn náà kágbọ́ta èmo sọ bẹ́ẹ̀. Àlàní mo kàn ní kí ni rẹ fojú mi rí ó yìí wo tó rẹ kókó ògì ni. mo lè rẹ ó yí ni kókó ògì báwo sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà. Àlàní
mo ti jẹ wọ. Ó ti kí ni? Mo ti jẹ májèlé. Ó jẹ wọ. Mo ní ọlá tó sì mọ bí mo ti nífẹ̀ẹ́ rẹ tó. Sójú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà lọ. Aya ni àmì tọ́jú àwọn ìyá mi o. Mo ní ọlá. Àmì tọ́jú àwọn ìyá mi. Mo ní ọlá. Alani. Ẹgbà mi. Mo ní ọlá. 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 Ọba Adégoróyè. Ọba Adégoróyè. Ìwọ ọ̀sẹ̀ yìí tán. Ẹni ó ní onílẹ̀. Òrìṣà àgbàdì gbọ́ba nígbọ̀wọ́. Òrìṣà ọ̀gára ńlálẹ̀. Arínújẹ nínú lọ. Ọ̀dàlẹ̀ ọmọ òpẹ́ kó tó kú. Orí ọ̀dàlẹ̀ ọmọ òpó bí yíyàn. Ìgbà yìí láwọn ọmọ ìkẹ́rì rẹ̀ ooo. Ìgbà yìí láwọn ọmọ ọ̀dàlẹ̀ sọ̀rọ̀ ooo. Ọmọ ìkẹ́rì rẹ̀ ọmọ ọ̀dàlẹ̀ sọ̀rọ̀ ooo. Orí mi kéde àyà mi kọ̀dàlẹ̀ ilẹ̀ ooo. Bí kú bá ń pọ̀ ní kú wọn. Òyìyẹ ayé tó rí èmi dànù òyìyẹ bàrúbà ń fọ́ lárùn wọn. Òyìyẹ ayé tó rí èmi dànù òyìyẹ. Ẹ̀yin òrìṣà ọ̀gára lálẹ̀. Ẹ̀yin la rí nínú lọ. Ẹ wò ọba Adégoróyè òun ló wájọ̀gbọ́n ó sì ti dandan kó rí. Ó fi tipátipá báyàwó mi lájọṣepọ̀. Ẹjọ́ tó ní kó má ṣe ń jọ́sí. Ó ṣe àyà ló fi wọlé o. Aláǹgbá tó ní kó má ṣe ó ṣe gbogbo àdé bí ara ni o. Ẹ wá wò mo mọ̀ wọ́n yí o. Mo mọ̀ kó mi ìsín àtọ́mí ọ̀dọ̀ tó ń sàn òun lè wọ́n yí. Mo ti wá dé báyìí. Mo fẹ́ fi yín ní wọ́jẹ. Sáré ara ọmọ ń wíre o. Torí bí n bá wí ní báyìí, ajá olórí ọ̀dọ̀ yóò ní jẹ́ ká wí o. Ìtumọ̀ ká fi hàn joyè àwòdì kó má lè dẹ̀dí yẹgbé. Látàrọ̀ rẹ̀ àti wà ń bí o, òun rẹ̀ jorí ti fẹ́ wọ́n sí tẹ̀sẹ̀ yìí o. Ààrẹ olórí ọ̀dọ̀ yín o. Ọjọ́ jọ̀bọ̀ kí wọ́n máa ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ kí nǹkan náà tó máa ń ṣe fún yín gan. Ṣé bí èmi pẹ̀lú òróró ọ̀tọ̀ àjọwé wọn tá àjọ kòrò ní ilé ẹ̀rín àná ni. Ó wá sọ̀rọ̀ burúkú ṣàkàrà ní àyìn ẹ̀rín fún. Mo ti máa ń sọ náà tẹ́lẹ̀ pé tí a bá ti ń péjọ ìpàdé àwọn ọ̀dọ́ ìwọ yẹn náà ni wàá kọ́kọ́ máa ṣẹnu ṣọ̀tì tí wàá máa tẹnu bọ̀ rẹ̀ káàkiri. Ṣé àgbẹjọ́ ṣé máa gba ọjọ́ kan sí ní ọ̀wọ́ wa ni? Ọbẹ̀ Egun ṣé òkò tó fẹ́ sọ náà lẹ́tù fi gbogbo ara mi fọ́tọ́ sí? Kí ló ń ṣe ẹ̀nà náà? Ẹ wojú ẹ̀wọ̀n gbọ́ àwọn ọgbà. Ó ti rọ́jú sílẹ̀. Adégoróyè tó fi báyàwó mi lájọṣepọ̀. Mo ti wá rọ́jú. Mo bọ́ sàárín ìlú báyìí ní wàrà ìgbésà. Ó máa rọ́jú pa gbogbo wọn. Àtọmọdé àtàgbàlagbà kò dàlú ìlú mọ́ ọ lórí. Torí pé ọba Adégoróyè ló fi tipátipá báyàwó mi lájọṣepọ̀. Wọ́n máa lọ láàrin ìlú báyìí. Àyè máa délé yìí o. Ẹ wò bó ṣe fẹ́ yín. Ó fẹ́ yín bí ẹran tó sùn. Bó ti wá fẹ́ yín o ti dàbẹ́ o. Ó pọ́tà ní ìṣúra yìí. Ó bá mi ràn yín pa wọ́n. Àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtọbìnrin àtọba Adégoróyè fún alára ẹ̀ tó fi fògbọ̀gbọ̀ tó fi fa wàhálà sínú ìlú yìí. Kó bá mi ṣe síkasíka bẹ́ẹ̀ ni. Ẹ wo ní ẹ wo bó ṣe lanúlẹ̀ ojú wọn ń gbà ó lanúlẹ̀ ó tún lanúlẹ̀ kò burú kó wá lọ sáàrin ìlú báyìí kó má bá mi rọjú pa wọ́n ní o bẹ́ẹ̀ ni kó sì fẹ́ nílẹ̀ kí kò má dèjì lẹ́rìn kó má dínkù àtọ́gbà Adégoróyè fúnra lára ẹ̀. Mo mọ̀ pé ẹni tó bá ṣe ohun tẹ́nì kò ṣe rí ó di dandan kó jẹ̀rí ohun tẹ́nì kò rí. Ọ̀rọ̀ kọ́ ni Àkọ́bí sọ yìí. Ẹ wo ẹja ṣe sùúrù o ṣé rí gbogbo ohun tá a jókòó síbi yìí tiẹ̀ wá níbi kankan tó fi jọra wọn torí èmi níbi yìí lọ bí n bá ti retí rẹ̀ díẹ̀ bí wọn bá ti rí wọn dìde wọn mọ lọ́n tèmi ni o àbẹ̀wò ní gbogbo eléyìí tá a tiẹ̀ wá sí tá a kàn tiẹ̀ wá jókòó kábí lásán lásán. Ẹ dúró lédè ń bára yín jù onírèdè tó ní ká wá jókòó dé òun bìyàn ṣé ẹ mọ ohun tó fẹ́ bá wa sọ lóye ní àwájú òbí ni. Mo gbà fún obìnrin gidi ni ọ́ ò ní ṣorí burúkú rẹ̀
ẹ̀yin ẹlẹgbẹ́ mi ibi olórí ọ̀dọ́ mìíràn ju ẹyọ kan ṣoṣo tá a ní ìlọ kí ló wá dé tàbí ní dúró dé àmọ́ ṣá ìwọ fún ìtẹ́lọ́rùn o ẹni tí ò bá tẹ́ lọ́rùn kò mọ̀ ọ́ lọ. ọmọ ìyájú ṣé mi ni wọ́n bá wí èmi ni wọ́n bá sọ̀rọ̀ pé tí ò bá tẹ́ mi lọ́rùn kí n bá lọ ṣé tí n bá lọ ṣé wọ́n lè dá mi dúró ni. ó dáa o. Ẹ̀gbọ́n apẹ̀rí àparò jáko. káàbọ̀ ọmọ mi rẹ sọ̀rọ̀ ọmọ mi rẹ rọrùn ó sàrọ̀ káàbọ̀ ó ti dán. ṣékò rẹ̀ ẹjọ́ wà lọ́wọ́ ẹ̀bí. wà lè bá mi kọ̀ ọ̀gbọ́n olóyè ó ti pẹ́ èyí ṣe tó wá pẹ́ tó yìí. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ìlú àgẹ̀rẹ̀ bàjẹ́ ijó òde ò bọ́ sí mọ́ ẹ̀yin dábọ̀ ẹ̀yin fọ́ ike adégoróyè ó tatata ó fara sọya. làwọn wà àbí. ẹ̀yin ẹlẹgbẹ́ mi adégoróyè fi tipátipá bẹ́yàwó mi lájọṣepọ̀. olórí ẹ̀dọ̀ adégoróyè ó fi tipátipá bẹ́yàwó ẹ lájọṣepọ̀. bẹ́ẹ̀ni. kábíyèsí ṣe tán ṣé ewé láàrin já ni àbí igi láàrin gbé àbí gbóngbó ó jalè ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ojú àìrí ohun tẹ́nìkan ò rí rí tó bá wọ́n kàrà ǹgìdá máa pé káwọn obìnrin ẹ kọ́ jáde lọ́sọ̀ gbọ́ngàn kọ́ lọ túra sí wo ìwò fún kọ́ lọ ṣé ògùn tó fún ọba. kọ́ wá náà jáde ìmọ̀ wípé inú ti ń bí wa ara ti ń kọ́ wa. gidigbo gidigbo egungun ẹkùn ẹ bá fi wé tagi ní sí egungun ẹkùn. ẹ wò ó tó ẹ wò mí o ẹni tó bá ṣe nǹkan tẹ́nì kò ṣe rí ó dá mi lójú pé ojú àárín òun tẹ́nì kò rí. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ fún yín ẹrú kú owó ẹ̀ gbé ìwọ̀fà kú ó farò sílẹ̀ aṣọ ọmọọba lọ́gbẹ́ ayọ́mọ òyìnbó níbọn adébáfáraga tútù mọ́yìn tó ń fojú sùn gbérí ọmọ ó kú dẹ̀dẹ̀ kí bàbá ọmọ ó bá ọmọ fojú sùn gbérí ọmọ ikú bá. olórí ẹ̀dọ̀ báwo ni kí n ṣe ọ́. ẹ̀yin ọkùnrin bá ẹ bẹ̀rẹ̀. obìnrin kan kí lóbìnrin ṣe. ẹ wo ẹgbẹ́ sọ̀rọ̀ ìjẹjàre ẹgbẹ́ sọ̀rọ̀ ìjẹjàre mo ń tọ́kí kò fún yín pé kí ẹ dúró ẹ wo kí ẹni kálukú kó mọ ayé o. ó yàtọ̀ kó ti yé gbogbo yín pé èmi ni wọ́n máa ń pè ní ọ̀tún ọ̀tọ̀ jọ̀bọ èmi ni màá tọ̀ ọ̀kọ̀ tó mọ̀ wà ń bẹ̀ fún un. ẹja tuntun gbéra ẹja tuntun gbéra. ń ṣẹlẹ̀ ìdíyé ni kẹrẹ gbé olórí ọ̀dọ́ ti bọ́ ṣẹ́rí ọba nìyí mi ò kì í rí òkú láti kékeré mi ò kàn sọ fún yín ni ṣẹ́rí tó bá wá béèrè pé àwọn òun ló wá sí ìpàdé mi ò wá ẹ má dárúkọ mi sí o kò ṣe pé bóyá ọwọ́ epo nìyí o àmọ́ mi ò lè láwọ́ ẹ̀jẹ̀ náà rẹpẹtẹ. ẹ̀rù tẹ̀ ń fà mí. Ikú pa arábíntì pọ̀. Ikú pa gidigbi agidigbi rẹ̀. Ikú pa kọ̀tọ́ omi àgùntàn. Òdì bẹ́ẹ̀ òdà rí àtọ̀rù tọ̀rù. ẹ̀jẹ̀ mu tó bá lóun ò mẹ́mu ṣáàsọ fáàrú ló gbá ni ó jayé òní ná. ibi rẹ̀ wà ó dá báyìí ibi rẹ̀ yìí wà ẹ̀mí ẹ̀rọ ń gbẹ́sẹ̀ kò sí ẹ wo bí kí ló máa ń ṣe àwa èèyàn ìdùnnú àwa Yorùbá kí ló máa ń ṣe wá gan wọn tí ó dáa kéèyàn bímọ kéèyàn dẹ̀jẹ̀ lé lórí fún wá tásìkò
tó yẹ kọ́mọ yẹn máa fún yàn ní oúnjẹ kí wọ́n máa pé òun ti jẹun mọ́ kọ́mọ ẹ̀dẹ̀ kò sọlẹ̀ kò dẹ̀ kù sódà dùgbẹ̀dùgbẹ̀ ti já. dùgbẹ̀dùgbẹ̀ kọ́ ló já bàbá olóyè ọ̀rẹ́ mi àwọn kó tó ti pẹ́ àwọn báyìí akọ́kọ́ wo inú àwọn olóyè àwọn òpé olóyè wo ló ní ọ̀pọ̀lọ́ tó wà fún orí òun ló jẹ́ sí àwọn báyìí. wọ́n ń ṣe dùgbẹ̀dùgbẹ̀ ló jẹ́ wàhálà ńlá ló ṣẹlẹ̀ wàhálà burúkú. wàhálà bí báwo olórí ọ̀dọ́ ti kú. olórí ọ̀dọ́ ti kú. ó ti kú. olórí ọ̀dọ́ kú. mo yọ̀ fún yín o. kí ló pa. kábíyèsí ló fọwọ́ ọlá tó fi gbá olórí ọ̀dọ́ lójú. olórí ọ̀dọ́ wa pé àwa ó ṣàlàyé fún wa wípé kábíyèsí ó fi tipátipá báyàwó ńlá jọṣepọ̀. kábíyèsí bó ti ń ṣàlàyé fún wa tán báyìí kábíyèsí wàá rò pé ó máa tún lọ ṣàlàyé fún ẹlòmíì ní kábíyèsí ṣe pé lápẹta ni ẹ àpẹta ní kábíyèsí ti pa ẹ̀fọ̀rọ̀ wá nǹkan ṣe sí o nítorí pé àwa ò ní dá o. ẹjọ́ bàbá olóyè aṣòro kò ní ṣòro yàgò fún ẹwọ́ ìjọ̀bú tó bá rọ̀ wọ ọkọ̀ ojú irin ó ti ṣe ọkọ̀ wọ̀ wọ́n fẹ́ wọ́n ni wọ́n ti máa lọ jálẹ̀ wọ́n mo ti gbọ́ mo ti já tipẹ́tipẹ́. ẹ wá nǹkan ṣe sí ni o àfi kẹ́ ẹ wá nǹkan ṣe sí. ẹ̀yin ọ̀dọ́ ṣé níbi tọ́rọ̀ wá dé báyìí mo fẹ́ kẹ́ fomi sùúrù mu o ṣé ní ọ̀rọ̀ kábíyèsí tẹ́ ń sọ yìí kò dún ni kì í ṣàìmọ̀ pé lóko tèmi tó wáyé pé lóòótọ́ ni kábíyèsí tó fi tipátipá bá ìyàwó olórí ọ̀dọ́ tó fi bá ní àjọṣepọ̀ ọ̀wọ́ ẹ fún ààrẹ pàpà ẹ ń gbádùn mi. ẹ jẹ́ wà nǹkan ṣe sí. ẹ wà nǹkan ṣe sí o. ṣáàrí ẹ wá ohun tí ó kù mú onílé tó fi lélẹ̀. Ta ló ń kọlẹ̀ bọ́? Báwo mi o? Báwo mi? Ọ̀yẹ̀kú! 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 Báwo mi? Ọ̀yẹ̀kú! 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 Ọ̀yẹ̀kú mo bá wọn múlẹ̀! Ọ̀yẹ̀kú! Ọ̀yẹ̀kú mo bá wọn múlẹ̀! Ọ̀yẹ̀lé mi jẹ́ ẹran abọ́! Ṣàǹgbọ́gbọ́! Ó ṣe àjẹrà mọ́lẹ̀! Ó sì pa mí lọ́mọ! Oorun ojúmọ́mọ́ mi pẹ̀lú dèrèdèrèdèrè! Ó gbá lọ́mọ! Ó sì kọ́ mi lẹ́yìn ọ̀kan! Pẹ̀lú bí mo ti sì ọ́ tó! Ó ṣe ọ̀gẹ̀rà mọ́lẹ̀! Ó sì wò mí sì sí ó kọ́ mi lẹ́yìn ọkọ́! Ó ṣẹ́jú mọ́mọ́ mi tòun èdèrè dẹ̀rẹ̀dẹ̀rẹ̀! Ẹ̀ríkú sẹ́mẹ̀ o. Oúnjẹ ti ìlú ti wà ní ogun kíkì. Adìyọ́. Ọ̀tí tún wà ń lẹ́. Ọ̀rẹ́ tún fẹ́ nu sọ̀rọ̀ pẹ́ ti wà ń lẹ́. Tóòrùn dẹ̀ ti kàn tàrí. Tìbí Yorùbá sọ̀tún dẹ̀ tún fòwe sínú ẹ̀ pé tí ẹnu bá ti jẹ ojú máa tì. Tó dẹ̀ gbúwú okun tẹ̀tẹ̀ lọ sí sóko yẹn. Kí ló máa ń sẹ́yìn Yorùbá báyìí tó jẹ́ pé ìgbà tẹ́tẹ́ bá fẹ́ gbà òyìnbá lẹ́tí máa ń zujú àánú ìgbà tẹ́ bá ti yó tó lẹ́tí mọ̀mọ́ wá bẹ́kùn. Ọ̀dẹ̀gbọ́sẹ́ tó yẹn tó ọ̀dẹ̀ sí ẹ máa tẹ́ máa sọ̀rọ̀ tó yí àwa tá ẹ jẹ́ ìgété gan. Ṣé mo mi ọ̀gbọ́sẹ́ lábàtà wà yìí kí n má ṣiṣẹ́? Ó ní ìyàlà pété máa ṣiṣẹ́ láàárọ̀ yìí ìwọ́sì wá mi tọ̀rọ̀ ojú kò. Ó ti tó. Ṣé tó pé mo jẹ́ olówó? Mo fẹ́ máa sọ̀rọ̀ sórí mi. Tẹ́ẹ̀dẹ́ mi làwọ̀ o.
ṣé kò tó sọ̀rọ̀ ni ẹ̀yin Yorùbá ló jẹ́ pé ẹnu yín ni lọ̀rọ̀ ti máa ń lù sí tí Yorùbá bá dẹ̀ sọ pé ilẹ̀ ti mọ́ àbí kó lù ẹ̀ kọ́kọ́ sí wíńdò kọ́ wò ta wò kọ́ bá lọ bá sọ́wọ́ àwọn tí tọ́ mẹ́ni lórí àbí káwọ̀ bá ti dáadáa ní ìlú Àdìyó ṣé kò lọ́rọ̀ nípa ti bàbá tí ìjẹ́ pẹ́jọ́ ń dè yìí Àdìyó ìgbìdáwọ́lá wọnú igbó èrè rìnrìn ó wọnú ọ̀dọ̀ àṣà kékeré bẹ́ẹ̀ ní gbèrò dákẹ́ ìgbóná bọ́ sáàrin ìlú ìnira láàrin ìlú mi oníkókò gbọ́dọ̀ dàrú ó bẹ́ẹ̀ ìgbóná kókò gbọ́dọ̀ wà ní ẹ foríkorí. ẹ ò kábíyèsí ṣe rí tí ọ̀rọ̀ lù yìí tí ó bá yàwó olóyè àbẹ́ẹ̀gbọ́ tí ó sì yẹ́yìn kábíyèsí náà yóò yé fa ẹ wo ẹ̀pọ̀ onífà kó wá dífá láàfin kámọ́ tó bá ń ṣẹlẹ̀. kábíyèsí bọ́rọ̀ bá kòkè tó bá kanlẹ̀ ó níbi tá a gbé ká o gbọ́ ẹ jẹ́ ká lọ rèé bí àwọn òǹlẹ̀ léèrè. kábíyèsí ifá yìí náà ni òun ní kẹjẹ aké sí torí pé ifá ni abánidámọ̀ràn bí iye kan ni. kábíyèsí ọwọ́ ìpẹ́ńsà kéèké omi gbóná dẹ rí ìwé pẹ́ lẹ́nu kábíyèsí ẹ jẹ́ àpò ń fagbó dífà oyí ọ̀la ká mọ tí bá ń ṣẹlẹ̀ láàfin kábíyèsí ẹ̀yìn ló ẹ wojú mi. n tó bá pẹ́ kì í yá tó bá ti yá kò pẹ́ nu lóòrọ̀ ọ̀la ẹ jẹ́ kó ní mo débi lọ́pàá àṣẹ. ààrẹ mo jẹ́ nù mí n ò lẹ́bí bẹ́ẹ̀ ni mi ò nára àmọ́ bọ́ ọ bá lè ṣèrànlọ́wọ́ fún mi tí mo ti ẹ̀rí bí fi ẹlẹ́dàá mi ṣùgbọ́n inú mi ó máa dùn ẹ láàrin ní ìlú bẹ́ẹ̀ ni. kí ló wá dé ìbẹ̀rẹ̀ tí ń bọ̀ lọ́gànjọ́ òru. ọjọ́ yẹn ká fi hùn lẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣèrànlọ́wọ́ ìfún bá a bá délé ó máa ṣàlàyé ẹ̀. ṣé kẹ́ ẹ ti rí ibì kan ẹlẹ́jà yín sùn sí ojú ní rújú ṣàánú ní ti sísùn agbára elédùn àkáhùn ó jẹjẹ kó gbọ́ ọdẹ ni mò ń lọ tẹ́lẹ̀ àmọ́ ojú ní rújú ṣàánú ẹ̀fẹ̀ níta. ilé pa tèmi tí mo ládùúrú bí mo ti ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú Yorùbá tó jẹ́ pé tó bá ti gbé àlàpín méjì fún mi wọ́n tún máa ṣe ju àlàpín méjì yẹn lọ nítorí pé wọ́n ti ní ọmọ tó bí bójú lọ́mọjú ọmọ tó bá dé tó ti kọ́ láti lẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ kọ́ dáadáa mò ń jẹ́ kọ́ mọ̀ pé ní ọ̀dọ́ tí wá ní gidi lọ́hùn kí iṣẹ́ ṣeré iṣẹ́ oko ẹ̀wá wọ́n ti ní iṣẹ́ táwọn bá ṣe Yorùbá gbọ́dọ̀ ṣe táwọn náà dẹ̀ mọ̀ láì tí ì sọ̀rọ̀ tọ́pọ̀ jù nítorí pé wọ́n rí bí mo ti máa ń roko gbòrògbò tí máa ta àbùkù àgbẹ̀dúgbò wọ́n ti máa yọ báyìí ni tó máa pọmọ sẹ́yìn. tí ìbá ṣe pé Yorùbá ìjẹ́ tààrẹ ní ìmọ̀tàrẹ ní nìkan wọ́n ti bà Yorùbá jẹ́ nǹkan tó dẹ̀ ń jẹ lọ́wọ́ náà inú ilé tó fi mí sí ṣé tí n bá tẹ̀ ti jẹ tí mo ti jẹ ọba gan tí mi ì jẹ balẹ̀ ètò oníbalẹ̀ ló kéré jù nínú oyè tó yí oyè kéèyàn jẹ
kí n wá jọba ládùúgbò ìgbà tí mo tẹ pé tí mo ti wà nù àbàyè tí mo tẹ̀ ń ṣe bí mo ti yẹ kí n ṣe ọ̀tọ̀ ní tipa kí mi bá ti jọba yìí oníye àpò tí mo ti ń gbé lọ sí ọ̀dọ̀ àwọn olóyè tí wọ́n ti máa jẹ tí mo fi ń ṣe pé àtijọ́ wà tẹ́pẹ́tẹ́pẹ́ tí wọ́n bá ti pẹ́ láàárọ̀ ṣọṣẹ lọ́nà ewúrú lè tọ́jú fún èmi fúnra tèmi èmi gédé ládùúgbò bí mo ṣe ń ṣe òdodo pẹ̀lú àwọn Yorùbá tó lè jẹ́ pé tó bá ti fún mi ní àlàpín méjì kí n bá wọn ṣe mo ti máa ṣe kọjá àlàpín méjì yẹn èmi mo tẹ̀kẹ́ mo máa jẹ́ kọ́ mọ̀ pé Elédùmarè yóò sọ wá mi tọ́ wà nítorí ìgbà tí n bá ti fi dáàbò wa àjò lè dùn kó ní ilé má lọ tí n bá ti tọ́tọ̀ ti wa mo ti máa kọ́ ilé tó dáa ilé tó ti rí ilé tó dá mi lọ́sùn báyìí tó dẹ̀ dá mi sóòsì mo ti máa wá mẹ́bọ́tọ̀ mo ti mọ ní kọ́ pa báyìí wọ́n ti máa dọ́gbìnrin lọ́wọ́ ìsàlẹ̀ báyìí wọ́n wá fi yé sọ ìyẹn náà ti máa fi ṣe lẹ́bẹ̀ẹ́ tó jẹ́ pé tó o bá ti rìn níyọ̀ ọ ti máa dìé mú látàlẹsẹ̀ báyìí láì tẹ̀ tí ìwọ nǹkan kan tẹ̀sẹ̀ rárá tó tẹ̀ ti máa mọ̀ pé ó jura wọn lọ àwọn tó jára ìlú tiwa náà ti máa mọ̀ pé ibi tí mo ti dé ní yìí mo ti dé ní ẹ̀yẹ tó lẹ̀ mọ̀ mí dáadáa bí ẹni mo wó èmi fúnra tèmi èmi àmútábàjù wa ó àjò lè dùn kó nílé mẹ́rin lé láyé àjò lè dùn kó nílé mẹ́rin lé o èmi àmútábàlẹ̀ bó ti wẹ̀ ń lì kìlọ̀ wà ń gbàǹjà tọ́ba dẹ̀ ń sọ Yorùbá ti máa ń rò pé òun nìkan lọ́tọ̀ gbọ́dù fún èdè mọ̀ pé kò síbi náà ní kọ́ ìdíyà lẹ́bàá sí ń kó lọ́ yàtọ̀ síra wọn nítorí Yorùbá lọ́ti máa ń sàṣìwọ̀n ṣùgbọ́n àwọn àtàlàyé gèdè irú orúkọ tó bá dé lọ́dọ̀ ti wakọ̀ kí ń rọrùn láyé. Ọmọ orílẹ̀ ọ̀rọ̀ kàkí yẹn mẹ́. Meow! 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 Ìlú oníkókó gbọ́dọ̀ dáhóró. Àfẹ̀gàtẹ̀lú ìlú túmọ̀ lórí. Ìlú oníkókó ìlú bàbá tó bí bàbá mi ò gbọ́dọ̀ tú. Bíkọ́bìkan tí ń múlé ayé. Bẹ́ẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ tí ń gbòdì ọ̀run. Ẹ̀rín kọ́ ẹ̀rí òpẹ̀rẹ̀kẹ́. Ọwọ́ ẹni ò mókèlè rẹnu. Àwọn aláboyún wọ́n ń dìkúnlẹ̀ wọ́n ń gbin wọ́n ró kẹ́kẹ́kẹ́ ọmọ kọ̀ bẹ́ẹ̀ ni ọmọ ìwálé ayé. Ẹ̀rín kọ́ òpẹ̀rẹ̀kẹ́. Àwọn àgbàgbà ń ṣùṣùkúṣù. Àwọn ọmọdé ń ṣùṣùkúṣù. Ó ti rí ìdílé tá a ṣe pé o. Àbẹ́ẹ̀sì, ó bá rú ni lójú àbílẹ̀ léèrè ni. Ẹ̀yin náà lẹ́bàá bá ní kúló. Gbọ́mìrì fún bàràbẹ́lẹ́ ṣe ọyán dákúndábọ̀ kó o bá ní ṣe kó sàn kó sẹ́rẹ́ olóró ọba àdó ọba jú olú ẹmọ kò gbé ní tí kò lá ní tí àbíkọ́ méjì ṣe wẹ̀rẹ̀ jẹ́jẹ́ gbádìdì kọ́ ọmọ tí ń fọ́ lóko kìlà kérò kìlà kẹfọ̀ kìlà bọ́ kọ́ bá kó so ìbá bàbá ìbáyé yé ìbẹ̀yìn olú ìbò ìjìbọ̀nà bàbá má rẹ̀ má rí fárájogún ìbẹ́ ọ́ àwọn ìlàjọ̀ bá ní wò kó sàn kó sẹ́rẹ́ wájọ fún gbọ́ ẹ̀yọ́ fún ọba ọmọ olùmú lọ́tún. ẹ̀yìn Ọ̀rúnmìlà ó gbọ́ ọba ló ń dàlú ìlàmù bá ṣe rú wí bá. Ebo ọmọ bá náà o. Ẹ̀dọ̀. Ibà ṣe kí ni? Adébálà. Ó dàbẹ̀. Ẹni kò dára kábíyèsí. Ohun tí bá sọ ni. Kò ṣe ara àwọn olóyè. Kò ṣe ara kábíyèsí. Ó dáná. Olóyè ọjọ́ mu. Adébálà. Bébí ńgbà tó bẹ̀rẹ̀ fàrẹ ní kíkì. Ó kì í tí mo rò pé orí rẹ̀ yóò wù. Orí fàrẹ ó wù dáadáa tó mọ tí ó rí ẹran. Àṣẹ́fà rẹ̀ ò rí nǹkan kan. Àbótí mo fi lónìí. Bàbá, kì í ṣe pépà mi ṣàìsùn.
débi tí ò ní lè ró tí ń ṣẹlẹ̀ ó ṣòro 20 ọdún bá a bá ti fi lè fẹ́ lójú ó ti ríran kedere. Ẹ̀dúró ná nígbà tí ò ti mú ọba tí ò sì mú àwọn àjòyè ìfẹ́ òsánì balẹ̀ kó má lóhun ẹbọ kó má lóhun ètùtù kí lóhun ẹbọ kí lóhun ètùtù. gbogbo àtọyìn bàbá ọgbọ́n ìbá ohun ẹbọ ọbẹ̀ ìlú tútù bọ̀ ó ti tùṣẹ́ ìbá ti yan ohun ẹbọ eku ó bẹ̀ sí ní kébí eku o ẹ̀yìn ó bẹ̀ sí ní kébí ẹyẹ ọmọ èèyàn ó fọ̀gbọ́n ọmọ èèyàn inú ọba gan dáwọ̀kẹ́ ẹ̀yìn àmọ́ ohun ẹbọ rẹ̀ o. òun ti bá sọ ni pé kí kábíyèsí ó fúnra rẹ̀ ṣètùtù fúlùú.